tí Senator Buhari Fatai ṣe ọjọ́ wa lójú èmi ò tí ì rí senator tó ti ṣerú rẹ̀ láti ìgbà tèmi ti gbọ́njú. inú mi ò bá dùn tá a bá lè gbárùkù tì wọ́n láti di gómìnà Ọ̀yọ́ state torí pé ẹni tó ní ìfẹ́ mẹ̀kúnnù báyìí nígbà tó wà ní senator mo gbà pé tó bá dé gómìnà tán yóò tún ṣe jù báyìí lọ fún wa kò sì ní fìyà jẹ ará ìlú. nípa títẹ̀lé Senator Fatai Buhari ohun tí mo kàn mọ̀ ní pé Senator Fatai Buhari kò kì í jẹ̀yàn gbé tí o bá dẹ̀ ń tẹ̀lé o mọ̀ appreciate o wà very very appreciative. àwọn olóṣèlú tó kù náà they can borrow a leaf from this. This is how it should be. Impact your constituents kí wọ́n kópa nínú ayé wọn so that people will not say ó kúkú lọ náà kí la rí àǹfààní tó àwọn èèyàn lè jẹ lára wọn kàn jẹ kàn má jẹ pé ìtàn ni wọ́n máa fi pa. kó lè dáadáa kó dẹ̀ dúpẹ́ fọ́nà kó dúpẹ́ fún aṣíwájú kó dúpẹ́ tèmi náà tọ́lọ́ ń lò mí fún wọn. ìkànnì kan tún ti dóde o níṣẹ́yìn ẹ̀já jọ̀gbọ́. Ìmọ́lẹ̀ rédíò láyé ń gbọ́ Ìmọ́lẹ̀ TV láyé làwọn dé. ẹ̀já jọ̀gbọ́ ẹ má gbé kúrò. gbé polówó ọjà rẹ wá o kájé wọgbà gbé polówó ọjà rẹ wá o kájé wọgbà ẹ̀yin iléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké kápítí wa gbé tiyín lárugẹ ọjà táwa bá polówó wìtìwìtì sàní yóò máa ta mẹ́ta nínú ọ̀kan nínú mẹ́ta nílé iṣẹ́ wa àpèwé ìròyìn jáde nílé iṣẹ́ wa Ìmọ́lẹ̀ rédíò ètò eré ìdárayá ìròyìn tí ò lẹ́lẹ́gbẹ́ akọ́nilọ́gbọ́n nínú ohun gbogbo ẹ jọ̀wọ́ ẹ má ṣàlàyé gbọ́ ẹ má gbé kúrò Ìmọ́lẹ̀ rédíò láyé ń gbọ́ rédíò tó ju rédíò lọ Ìmọ́lẹ̀ TV láyé àníkẹ́ ẹ máa gbọ́ gbogbo ẹ jájọ́ ẹ má gbé kúrò Ìmọ́lẹ̀ rédíò láyé ń gbọ́ ìkànnì tí ó lẹ́lẹ́gbẹ́ ní Ìmọ́lẹ̀ ẹ jájọ́ gbọ́ ẹ má gbé kúrò. orúkọ mi ni amòfin Abdulwaheed Ọlátúndé Lawal ọmọ bíbí ìlú Ṣakí. inú mi dùn púpọ̀ nítorí pé mi létí oore òjijì ni. nípa títẹ̀lé Senator Fatai Buhari ohun tí mo kàn mọ̀ ní pé Senator Fatai Buhari kò kì í jẹ̀yàn gbé tí o bá dẹ̀ ń tẹ̀lé o mọ̀ appreciate o wà very very appreciative ṣùgbọ́n tẹ̀ ẹ bá wà pẹ̀lú rẹ̀ kí èèyàn jẹ́ wọ́n mọ̀ pé èèyàn wà pẹ̀lú ẹ̀ kó dúró kó wà consistent kó wà steadfast kó dẹ̀ wà patient tó bá ṣe bí káàtó orí ìjọba ìrọ́ ni ó rí o ó dẹ̀ appreciate so mo bẹ̀ Ọlọ́run kọ́lọ́run túbọ̀ máa gbéga. ìmọ̀ràn mi náà ni pé dáadáa tó ń ṣe kó continue kó máa ṣe lọ Ọlọ́run bò ní jẹ́ gbé Ọlọ́run bò kì í jẹ̀yàn gbé so òun náà ó kẹsàn-án rẹ̀. onímọ̀ láyọ̀ máa gbára pé lágbára Ọlọ́run tún kọ́ ọmọ ṣe wọn ò ní ṣìṣe wọn máa tẹ̀síwájú lágbára Ọlọ́run gbogbo máa dáyọ̀ máa yọrí sí rere o lágbára tó ṣe á sì dìbò á wọlé ìbò wọn kú ṣọ́ṣọ́ lágbára Ọlọ́run yóò máa wọ́dà alẹ́ báyìí ẹ̀yin oníròyìn náà ẹ̀ ní ṣiṣẹ́ gbà. surprise mo ń sọ fún kan náà àwọn tó ń bá wọn ṣiṣẹ́ pé we weren't expecting anything. We were just doing our best supporting our leaders and àtàwọn tó jẹ́ pé wọ́n ń ran ìlú lọ́wọ́, praying for them and giving them our moral support. That's what we have been doing, and I think that's what we should be doing so that wọ́n lè ṣe sí yín kẹ́ni ó lè ṣe mí. But eléyìí is another thing entirely. I wasn't expecting this. Mi tiẹ̀ mọ̀ pé kankan ń bọ̀. Wọ́n ní ká wá àsìwá ìṣolóṣèlú wọ́n ní ká wá sí program àsìwá wọ́n tún wá ní kí n wá sọ̀rọ̀ níta ìyẹn tún bá mi lójijì pé ó yẹ kán sọ ká tiẹ̀ ti rí àsìntà sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àǹfààní ilé ilé ìtọ́sáwà náà. ìmọ̀ràn wa ẹni mo ti sọ ní orí rostrum fún wọn pé it should continue tí gbogbo èrò bá wá from the district like this tẹ́wọ̀ pọ̀ nínú bíi báyìí ó fi hàn pé wọ́n ṣe tó yẹ kán ṣe. For Senator Fatai Buhari, he should continue, he should keep the flag flying, and he should not disappoint his teaming followers. Àwọn olóṣèlú tó kù náà they can borrow a leaf from this. This is how it should be. Impact your constituents kí wọ́n kópa nínú ayé wọn so that people will not say ó kúkú lọ náà kí la rí àǹfààní tó àwọn èèyàn lè jẹ lára wọn kàn má jẹ́ pé ìtàn ni wọ́n máa fi pa.
Olúwo ràn wọ́n lọ́wọ́. Inú mi dùn gan o, inú mi dùn gan. In fact téèyàn bá gbọ́ ẹ̀sìn nínú mi kò lè kọsẹ̀. So BAV wọ́n jẹ́ ẹni tó ní ìfẹ́ mẹ̀kúnnù, wọ́n ní ìfẹ́ aráàlú. So inú mi ò bá dùn tá bá lè gbárùkù tì wọ́n láti di gómìnà Ọ̀yọ́ state, torí pé ẹni tó ní ìfẹ́ mẹ̀kúnnù báyìí nígbà tó wà ní sẹ́nítọ̀, mo gbà pé tó bá dé gómìnà tán yóò tún ṣe jù báyìí lọ fún wa, kò sì ní fìyà jẹ ará ìlú. So inú mi dùn gan, inú mi dùn. Ìmọ̀ràn mi ni pé kí àwọn olóṣèlú mìíràn káwọn náà wo àwòkọ́ṣe BAV, kí wọ́n mọ̀ lùlù bámúbámú ni mo yó, mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan, kí wọ́n mọ̀ kọ́lé káàkiri jayé káàkiri, kán rántí àwọn tó wà ní grassroots, kán rántí àwọn tí yà ń jẹ, kán rántí àwọn aráàlú, nítorí pé àwa náà ni wọ́n padà wá bá tó bá tún yá pé ká dìbò fún wọn. Kán jọ̀ọ́ nítorí Ọlọ́run kán rántí àwọn aráàlú. Inú mi dùn kọjá bí mo ṣe fẹ́ sọ́sá because until few hours mo tó mọ̀ pé màá gba mọ́tò kò sẹ́ni tó sọ nǹkan kan fún mi. èyí ti pẹ́ lọ lọ́bì fún. no ìbẹ̀rẹ̀ anybody bá mi sọ ẹnìkan lọ́kàn pè mí pé orúkọ mi wà lára àwọn tó gba mọ́tò mo ní get out jàre mọ́tò kọ because ẹni tó ti fún mi níṣẹ́ kò sí tí mo béèrè lọ́wọ́ tí mo ti mọ̀ wọ́n, kò sí tí mo béèrè lọ́wọ́ ọ̀gá mi tí ò ṣe fún mi rí, kò tí ì sí nǹkan yẹn. So wọ́n wò pé mi ì fọkàn sí pé àwọn tìgbà tí mo wọ́n orúkọ yẹn jẹ́ mo tún lè béèrè lọ́wọ́ ọ̀gá mi pé am I the one ó ní bẹ́ẹ̀ ni ayọ̀dẹ sọ fún mi ó ní àwọn ọ̀fẹ́ sọ fún mi, mo kàn bú sẹ́kù ni mo kàn ń sunkún mo kàn ń yí lẹ́lẹ́ because it's beyond my imagination. Mo dúpẹ́ gan. Pé láì tí ìsàdúrà ti bá wọn àwọn ló fi mí ṣe ní state level tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìgbà tó yáwó ní kí n kúrò ní local level ní kí n kúrò ní state, àwọn náà wọ́n tún fún mi ṣe ní federal government, ìgbà tó tún fún mi ṣe ní federal government tán wọn ò tún fi mí lẹ̀ ó tún wá fún mi ní mọ́tò. So láì tí ìsàdúrà ti dé bá wọn mo dẹ̀ gbàgbọ́ pé lágbára Ọlọ́run ilé ìta owó yìí Ọlọ́run máa ṣe ní rọrùn come 2027 wọn ò ní jókòó ńlé lágbára Ọlọ́run, ibi tá a fọkàn sí ní dáadáa Ọlọ́run jẹ́ kí wọ́n wà ń bẹ̀ lágbára Ọlọ́run. In fact ohun tí sẹ́nitọ̀ Buhari Fatai ṣe ọjọ́ wa lójú, èmi ò tí ì rí sẹ́nitọ̀ tó ti ṣerú rẹ̀ láti ìgbà tèmi ti gbọ́njú. Sẹ́nitọ̀ tí mo tún rí pé ó tún fẹ́ẹ́ bá òun ní Brimo Yusuf nígbà táwa wà ní PDP but kò bá lágbára Ọlọ́run iwájú ni ọ̀pẹ́ ibi tí Buhari Fatai yóò máa lọ pẹ̀lú ògo Ọlọ́run. Ipò tí wọ́n tún wò lókèrè yìí pẹ̀lú ògo Ọlọ́run ọ̀run ó gbé wọn débẹ̀ lórúkọ Jésù, wọn ò sì ní jábọ́. Mo gbàdúrà kí wọ́n kẹ́kọ̀ọ́ irú ohun tí sẹ́nitọ̀ Buhari Fatai ṣe lónìí. In fact tá a bá rí irú àwọn olóṣèlú tó bá ń ṣerú nǹkan báyìí, òṣèlú ó wù yẹn ṣe. Olóṣèlú fake ń bẹ gẹ́gẹ́ bí ẹnìkan ti sọ lẹ́ẹ̀kan, olóṣèlú original ń bẹ, lára àwọn olóṣèlú original ibẹ̀ ni sẹ́nitọ̀ Buhari Fatai wà. Sẹ́nitọ̀ Buhari Fatai tí wọ́n bá ní kọ́ lọ ṣe president wa lórílẹ̀‐èdè Nàìjíríà, èmi gbàgbọ́ pé àwọn èèyàn gbádùn sẹ́nitọ̀ Buhari Fatai. So àdúrà wa ni pé pẹ̀lú ògo Ọlọ́run ò ní jábọ́, àwọn ọmọ wọn ò ní yẹ̀kú, ẹgbẹ́ APC kò sì ní dàrú lórúkọ Jésù. Ìdùnnú mi ni pé àwọn èèyàn wa tí wọ́n dìbò fún wa, ẹlòmíràn ń bẹ bóyá ọ̀wọ́n tí ó rí ní ìtìlẹ̀ ayé yẹn parẹ́. Mo sọ fún yín pé mo fóbìnrin kan ní ẹ̀rọ alọ́ta ní nǹkan bí ọdún méje sẹ́yìn, mo wá lọ sí ìlú yẹn Ṣẹ̀pẹ̀tẹ̀ rí, obìnrin yẹn wá ń dúpẹ́ fún mi lẹ́yìn ọdún mẹ́ta. So ọmọ dùn mọ́yàn kó rí i pé o ṣoore wojú àwọn èèyàn lónìí, àwọn tá à ń fún lẹ́rọ alọ́ta, àwọn tá à ń fún freezer, àwọn tá à ń fún generator, wo bí àwọn èèyàn ṣe ń dùn. Èyí ò lásán ó dùn mọ́ mi kí n rí ẹ̀rín lẹ́nu àwọn constituent kó lè dáadáa kó dẹ̀ dúpẹ́ fọ́lọ́ kó dúpẹ́ fún aṣíwájú kó dúpẹ́ tèmi náà tọ́lọ́ ń lò mí fún wọn ipe at least ẹlòmíràn bẹ ọ̀wọ́n tí ó rí ní tíjọba ìparí ọ̀wọ́n tó náà fi máa jẹ́ mi ẹlòmíràn bẹ ní ètò ẹ̀tì náà máa lọ léèwé adúpẹ́ fọ́lọ́.